Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Gbogbo ní a tún ti padà wá pẹ̀lú àwọn olóòṣà yẹn, wọ́n tún ti padà wá bí níbi odò Olowo, níbi odò yẹn a ti padà wá bẹ̀ báyìí, a sì ti bá àwọn olóòṣà ń bẹ̀ báyìí. Ibi yẹn ṣe ibi tó ti. Ìyá yẹn ṣe ibi tá a ti lè máa bọ̀ kankan. Odò bí. Ọba lè kàn án fáńkì ọ̀. Odò yẹn ṣe ibi tá a ti lè máa bọ̀ kankan. A fara mọ́ ní sẹ́. Ìyá yẹn ṣe ibi tá a ti lè máa bọ̀ kankan. Àwọn bá ń bá yín sọ̀rọ̀. Àwọn bá ń bá yín sọ̀rọ̀ ẹ̀ bá yín. Àtùmọ̀ ní àdúgbò yẹn máa já ilé Olowo ojú kan òun kò. Báwo ni wọ́n lọ sùn ìbẹ̀rẹ̀ wà báyìí? Àfẹ́ tí jẹ́ Ọ̀ṣun nílọrin. Àwọn tí Ẹ dákun ẹ. ṣe odò tí wọ́n bọ̀ yẹn. Ọlọ́run tó ṣe dáadáa fún mi. Níbo? Ọ̀rọ̀ tí mẹ́lẹ̀ yẹ sáriwo. Kéde sọ̀rọ̀ ọjà. Bó o bá ti gbéjà wá. Ẹni tó bá lóun fẹ́ jà ní. Ẹni tó bá lóun fẹ́ jà yóò bá wa náà ń bẹ̀. Ní tí wọ́n fẹ́ béèrè àlàyé ni wọ́n sì lẹ́nu tó bá béèrè ọ̀rọ̀ ló fẹ́ di èkó. Èyí tí wọ́n fẹ́ béèrè ọ̀rọ̀ àlàyé ni ẹni bá sì béèrè ọ̀rọ̀ ló fẹ́ di ẹgbọ́. Bàbá tó náà yìí kó gbogbo ilẹ̀ ilé lọ́wọ́ nìyí. Bàbá Mọ́gàjí tó lọ kó gbogbo ilẹ̀ ilé lọ́wọ́ nìyí. Láwàní Alímìsì ní bẹ́ẹ̀. Láwàní Àfáà àgbà sí Álímì ní bẹ́ẹ̀ lórí wọn. Wọ́n sì ń kírun. Wọ́n sì ń kírun. Wọ́n ṣe kèfèrí. Àwọn ni Ọlọ́run kó gbogbo bí. Àwọn ni wọ́n lọ́run kó gbogbo yàrá fún. Bọ́bá ti jẹ́. Bọ́bá ẹ̀ ti jẹ́. Àwọn tí a ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́. Àwọn tó ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn. Kí bàbá ó fèsì. Kí bàbá ó fèsì. Káwọn náà tó wá dá sí. Káwọn náà tó wá dá sí. Kì í sọ̀rọ̀ ariwo. Kì í sọ̀rọ̀ ariwo. Ẹ ṣe gan-an. Olódùmarè ṣàgbà àdọ́tọ̀ sí. Ní àkọ́kọ́ náà, a pọn àwọn kankan lórí nẹ́ẹ̀tì lórí ayélujára wípé àwọn kan wá sí odò. Wọ́n wá sọ fún àwọn odò. Àwọn gẹ́gẹ́ bí ẹnìkan, a gbọ́dọ̀ sọ pé a fẹ́ bọ̀ nǹkan mìíràn tọkọjọ Ọlọ́run nìkan ní àgbọ́dọ̀. Allahu Akbar. Ẹ̀rí sì wálẹ̀ fún tí Olódùmarè sọ gẹ́gẹ́ bí ọ̀dọ̀ tiwa. Ṣùgbọ́n gbàtà wá rà kan báwọn ń bọ̀ wá bodò, sáwọn tí ń bodò yìí, ǹjẹ́ sẹ́lẹ̀ sì wà ní wọn, àwọn ilé ìfẹ́ máa wà lè jù. Olódùmarè sọ báyìí nínú ọ̀rọ̀ ẹnu rẹ̀, ìfẹ́ bá dóògùn dábò ó gbè sílẹ̀ oní ọmọ wa fẹ́ jẹ ọmọ wa fẹ́ mọ́ máa wà sì sí yóò dẹ̀yẹ̀ bá ẹ̀fọ́ Olódùmarè àgọ̀tún ọba sọ̀rọ̀ kalẹ̀ kò sí tọ́lọ́run ọba ò lè ṣe tó bá sójú àsọ̀dá amúkan bí òtútù àsìkà gẹ́gẹ́ bí ọyẹ́ kò sí tọ́lọ́run iṣẹ́ Ọlọ́run bá ga jù èèyàn lọ bọ́ọ̀ la ń kọ́sà gbẹ̀tù pé wọ́n wá sọ̀dọ̀ di Ọlọ́run agbọ́dọ̀ gbìyànjú láti wá kílẹ̀ gbẹ̀tù pé owó odò yóò ẹnìkan kọ̀ wá àwọn tí bá ń bọ́ nìkan kọ́ yóò ṣe ẹnìkan kọ́ gbọ́dọ̀ wà láàkàn bọ odò ìbàtà wọn jáde àpàdé bàbá wa lọ́sẹ̀ dé àná Ọlọ́run sí wọn láwọn ní Mọ́gàjí ibà àbákí wọn nígbàtò wọn ní àwọn rí àwọn èèyàn ní ibi àwọn ìgbésẹ̀ kò sí Ọlọ́run lójú kẹpẹ fún wa alára àwọn àpẹẹrẹ kankan lórí nẹ́ẹ̀tì ń pé àwọn kan ń bọ odò wọ́n sì sọ pé wọ́n ní wọ́n máa ró odò bẹ́ẹ̀ yóò ṣàfihàn tó pé ẹlòmíì bẹ́ẹ̀ bí àwọn tí ń ṣẹ́ báyìí nìsín tí wọ́n bá ti ródò ẹlòmíì ń ṣiṣẹ́ lólómi fẹ́ sinwó àbẹ́lòmíì ń lọ tí ò lómi ládùúgbò ẹ̀yà pẹ́ sọ pé ẹni ò gbé omi kì í pààyàn èyí náà ń gbé ẹ̀jọ́ bọ́ síbi olóhùn fẹ́ mú mi tí wọ́n bá ti ródò sí kò ní jẹ́ sí pé ẹ̀mí ò mọ nù sí láti wá sáré pé ó gbẹnikẹ́ni o èèyàn kí èèyàn tó bá wẹ́rẹ́ láti aṣọ odò di Ọlọ́run rẹ̀ kí Ọlọ́run kí odò náà kó bàjá 1 2 nígbà tó pé gbogbo èèyàn tó bá wá gbìyànjú tó bá wá sódò yìí kò yẹ ká lọ pa fẹ́ ródò tó pẹ́ lómi ọ̀wọ́lẹ̀ yóò mú àbí bí àpẹẹrẹ ní sè ó ní bómi ṣe gbàsán lọ sábà ti wá ródò yìí àwọn bẹ́ẹ̀ àwọn ọmọ gbìyànjú ọwọ́ sì yàn kan omi wá kan lẹ́sẹ̀ tó wá kú eléyìí ò sí pé tó pé ṣé àfi ń gbìyànjú àfi ń wá ìfẹ́ ni àbí bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ inú mi dùn pé àwọn bàbá wa ẹ̀yin bàbá wa ẹ ti ní àjọṣepọ̀ tẹ́ ń ṣe tí ó bàjẹ́ báwo ló ṣe wá dòní tó pé àwọn kọ́ àṣọ kìíní di ojú ọwọ́ adé láti gbìyànjú tó pé ta gbé lọ́wọ́ ní ẹgbọ́dọ̀ gbà fẹ́ lómi. ó kọ oníṣẹ̀ṣe ni wọ́n sì máa dá fún ẹni tí wọ́n sì mọ̀ wọ́n. a sì mọ̀ wọ́n àwọn tó nígbàgbọ́ Olódùmarè àwọn apákẹ́fà apákọ̀ òsùn ni wọ́n tó gbé bí àpẹẹrẹ nìsín ẹlòmíì nìyẹn ó lè gbé ẹlòmíì pé àbí ajíbìtì wàá lù sẹ́bà sọ pé ní àwọn ṣẹ̀ṣẹ̀ kan àbí agbẹ̀dì wọ́n lù jìbìtì o wọ́n ẹ̀kọ́ yìí kan sọ ní mú ní gbogbo orí tàbí wá sí ní báyìí. tó ẹni náà wọ́n fẹ́ béèrè kan lọ́wọ́ yín ṣé ẹ mọ̀ pé mọ́tò kan lásìkò láàárọ̀ lálẹ́ àná àbálẹ́ àná níbi báyìí
àmọ́ kankan. àwọn ògbé ìyá yẹn kò jẹ́ àmọ́ àtúrẹ́sì bọ̀ fa ẹnu kéré tá à ń rí lórí nẹ́ẹ̀tì. ó kọ táwọn àṣẹ tó rí yẹn pé iye máa já pé àṣà kan odò yìí tá a máa rí tá a rí ni wọ́n sẹ́ndì kíní rẹ̀. ní orí alẹ́ àná là ń rí. ẹ wá rí ọlọ́run kún gbogbo ìyẹn ṣiṣẹ́. ṣe rí tí a fẹ́ bá yín sọ ẹ mójú yìí ẹ bá wà mẹ́tì máa lónìí ẹ gbọ́ mi ṣe rí àfaramọ́ gbogbo tọ́jú mọ́ kàràkàrà yìí fún kẹ́ máa para yà yín ọlọ́run sọ fún ànábì bá Sallallahu alaihi wasallam. ọdún ẹ̀fẹ̀ rúfin tí náà dẹ́kun fitna. onímọ̀lẹ́rì ẹni ó fà á o àtàní Allahu khairu mimma atakum tí ń bẹ lọ́dọ̀ wájú tí ń bẹ lọ́dọ̀ yìí lọ́wọ́ kálukú sì ń sáré kálukú ń gbé ara rẹ̀ ń sá ni o ẹ dákun torí tọ́lọ́run ọlọ́run níjà ló kúrò yẹn lọ́rùn gbogbo wa náà là ń jíṣẹ́ ọlọ́run ọ̀nà tí kálukú gbà fi ń jíṣẹ́ òun tọ̀tọ̀ ní tọ́ ní. sẹ́rí bẹ́ẹ̀ ti dúró yìí inú mi ò dùn sí yín léyìí tí jòròdú ọ̀rọ̀ ẹ má jẹ́ ọpẹ́ tẹ́ẹ̀fì kó níyà yẹn ní ti sọ ẹni sí àwọn kan náà ti tún gbére àfáàbọ̀lẹ̀ ti rí wọn nígbà tí rí wọn ni ọkọ̀ yín sì ń lọ ń bọ̀ ní gbòòrò báyìí kódà tó ní ọdún bàbá lùlọrin ṣe ń gbọ́ mi yé báyìí tí ń túmọ̀ sí pé bẹ́ẹ̀ tí dáhùn àfáà tẹ́ rí wọ̀nyí kì í ṣe pé kálukú wọn ń dá sí ara wọn jẹ́ ṣe ti yé báyìí ọlọ́run níjà ṣàgbákò ẹ dáhùn torí tọ́ lọ́hùn gbogbo àyíká wa yìí ẹja ṣọ́ra fún torí láàdì àná bí ẹ bá bá ásídẹ́ǹtì yín àyín ó ní agbára púpọ̀ àárọ̀ yìí wọ́n tó yọ ọkọ̀ náà èmi ń gbé ọmọ lọ skul ní mọ̀kàn jẹ́gbọ́n mi yé lẹ́yìn bẹ́ẹ̀ náà odò yìí ni wọ́n ń bọ́ ẹni sùúrù tẹ bá wá kọjá sàlẹ̀ wájú lóhùn kí ní pèsè ọgbẹ́ kalẹ̀ síbẹ̀ sí àbá wa ń gbọ́ báyìí nínú tí wọ́n kan báyìí. àwa sọ bàbá wa lára wa ní ká lọ bẹ̀ ká lọ kó gbogbo ohun tí wọ́n ibẹ̀ accident ti pọ̀ ń bẹ̀ ká lọ kó gbogbo tó wà tí wọ́n kú tí wọ́n kùrùbánù tí wọ́n ń gbé kalẹ̀ torí bẹ́ẹ̀ ni pé torí àwọn àfáàtà bá lè dùn ẹ̀dá òtútù lọ mọ́jà láìfẹ́ ara wa. ẹni èyí tí ò ní gùn. bàbá àgbà lókùtà gidi wọn lẹ́yìn tí ò ní gùn. bí bàtà bá yín dùn mọ́ wa. bí bàtà bá yín ní àyàn dùn mọ́ wa. bí ibi náà láti kú oníṣẹ́. ibi àyín láti kú oníṣìí tá a tún fi sáré lọ jíṣẹ́ ọlọ́run kọ́lókọ́lówó. ara wa ní ìjẹta. bàbá mi àgbà lókùtà gidi la wà yín níjẹta. níjọ́ Jímọ̀. wọ́n pè mí lórí aago. wọ́n pe bàbá àgbà lókùtà gidi lórí aago. olówó àwọn kan bẹ́ẹ̀ mi já ti ń bọ odò. àwọn kan bẹ́ẹ̀ bí tó ti ń bọ odò lọ́wọ́ lóko lówó. wọ́n wá ní kẹ́ bá wádìí pé ibo ni lóko lówó tó lóko lówó pọ̀. a ní kán bá wádìí ibi tí bá ń ṣe lóko lówó torí pé kolówó pọ̀. àṣetọ́ta fẹ́ lọ kíjí mọ́. àṣetọ́ta lọ kíjí mọ́. àbágbọ̀n. àbágbọ̀n kankan mọ́ la fi gbé mímbà rí. gbogbo àwọn tá a wá pè. gbogbo àwọn tá a pè. wọ́n láwọn gbọ́ wọ́n láwọn gbọ́ kankan. àwọn ọmọ bíi ti ṣe. àwọn ọmọ bíi ti ń ṣe. nígbà tó di kábíyà mọ́kànlá alẹ́. ìgbà tó di bí aago mọ́kànlá alẹ́. ní social media gbé wá fún wa. ní social media gbé wá fún àlùfáà. wọ́n kó mọ́rúwá wa tó mẹ́ta. wọ́n kó mọ́rúwá wa tó mẹ́ta. wọ́n rú sọ funfun mọ́ yá. wọ́n rú sọ funfun mọ́ yá. wọ́n sì wọ́n sì wé gèlè funfun. wọ́n gbé gbádá ní. wọ́n sì wọ odò. wọ́n sì wọ odò. ọjọ́ ẹ̀kan kọjá ẹ̀kan sẹ́yìn gbogbo ẹ̀sìn náà kí ni wọ́n bá kìdé. kì í ṣe mọ́rú ẹyọ kan. kì í ṣe mọ́rú ẹyọ kan. àjọ wo nù. sọ nígbà tí ó di pé wọ́n jáde síta tán. nígbà tó di pé wọ́n jáde síta tán. ó kálukú lórí. àwọn mẹ́ta kan tó wá dúró. àwọn mẹ́ta kan tó wá dúró. wọ́n parí tí wọ́n fẹ́ ṣe. àfìgbà tí wọ́n parí tí wọ́n fẹ́ ṣe. gbogbo bá àfáàhùn ṣe pariwo. gbogbo bá àfáàhùn ṣe pariwo tó. láfi wá wájú. ni bàbá àgbà lókùtà gidi fi wá níjẹta. wọ́n wá ní èmi pọ̀ wá rò. bàbá àgbà lókùtà gidi láwọn ń bọ̀ wá rò odò yìí. bàbá tó sọ bẹ́ẹ̀ ni. mo ní nítorí pé gbogbo tí ń bá ti fẹ́ ní ọ̀pá ẹ̀sìn wà fún lọ́ọ̀dún lẹ́jọ́ bá ti fẹ́ ìpínlẹ̀ wọn. gbogbo tí o bá ti fẹ́ sí tiwa mú lọ ni gbogbo wọn tí o bá ti gbé wá odò yìí nǹkan sí ọ. gbogbo ẹni tí bá sọ pé òun bọ̀ wá bọ̀. gbogbo ẹni tó bá ti lóun bọ̀ wá bọ̀ odò yìí. tó bá ti yàtọ̀ fún pé. tó bá yàtọ̀ sí tọ́lọ́ pé mo fẹ́ bù sí wọn. mo fẹ́ kọjá lódò. ọwọ́ agbégbá kan wá. tí o bá ti bá tiwa mu nílẹ̀ yìí. ọwọ́ ń dà sódò. olóńgbà odò àwọn ò fara mọ́. gbogbo ẹni tó bá dé alásà. lẹ́yìn èyí tó ti kọjá yìí. ó tọ̀ wọ́n sí àgbákò yóò gbégbékúgbé. àmọ́ odò òjò ṣe tá a fẹ́ ṣe níjọ́ náà.
òjò pa wá àmọ́ tíra tá a gbé dání àrígbé bọ́tà àfẹ́jẹ́kójò pa torí ìjọ mi káfílẹ̀ bá wọn wí torí kó lè bá àwúlò ń jọ mi àmọ́jọ́ tójò bá dí wa lọ́wọ́ á padà bọ̀ ló fi ṣe sábàbí tá a fi padà wá lónìí ayanjú tá a bá wá sódò kò lè ká ẹnì kankan tí ò bá ti lánìyàn ipò ń wá bọ̀ odò. Ayanjú tá a bá wá. A sì sọ pé gbogbo oníṣẹ̀ṣe àwa yín kì í ṣọ̀tá. Tẹ́ ẹ bá tún wo tòní ẹ bá bẹ́ẹ̀. Àwa àti yẹn ṣọ̀tá àti ṣẹ́ lónìí. Àwa yín kì í ṣọ̀tá. Àwa àti yẹn ṣọ̀tá èyí sì sọ́njà ara wa. Ṣùgbọ́n èyí tí ọba ti bá tọ́lọ́mù tẹ́ ẹ bá ti gbé wá nígbà. Èyí tí ọba tọ́lọ́mù kẹ́mẹ́lẹ́ sọdún ṣẹ̀ṣẹ̀. Ẹ wá bọ odò nílọrin nílùú Aafaa límì àwọn ò ní gbà á. Ẹyọ kan tí bàbá àgbà lókùúta gidi àná gbànú tí kò nínú òsì gbànú. Ìlọrin ìlú gbogbo ayé ni. Ọlọ́run sì dá gbogbo wa bẹ́ẹ̀. Ọlọ́run sì dá gbogbo wa síbẹ̀. Tá a bá lọrin lánàá ni pé lọrin ń ṣèlú kèfèrí. Àmọ́ tá a bá lọrin lánàá pé lọrin ń ṣèlú kèfèrí. Kọ́ wá di lónìí. Àwọn là fẹ́ kó wù. Káwọn là fẹ́ jẹ́ kó wù. Tó bá jẹ́ ìwà ń bẹ̀rí níjọ́ wọn ti pẹ́rẹ́. Ẹ bá Nábì náà bẹ̀rẹ̀ ọba bá kèfèrí Mákà. Ṣé bá Nábì náà bá kèfèrí Mákà? Ọlọ́run ni lọ parẹ́. Kó di ìlú Ìsìlámù. Wọ́n ti patilẹ̀ yín náà rẹ̀. Wọ́n má tún dìde padà lọ là ń ké o. Àwa yé èso níjà. Àwa yé èso ń jà. Sẹ́ni tó jọmọ̀ lọ́rí inú yá ni ó kó lu bẹ́ẹ̀ ni. Wọ́n ṣe bẹ́ẹ̀. Ìjọ máa bà wá ló kọjá lókèrè. Sábà fi kì ìlú mi. Wọ́n sì fi kì lọ́rin tẹ́lẹ̀. Wọ́n mọ̀ jásí pé màá fi kì lọ́rin. Ẹyọ kọjá bá gbà lókùúta gidi láwọn ò fẹ́ nu. Torí ìdí eléyìí. Kò sí tó sodò eléyìí. Fún gbogbo èèyàn gidi tó lọ́wọ́ kọjá ń bẹ̀. Òun ó bù sí wọ́, òun ó bù mu, kò sí tó ṣe é. Àmọ́ gbogbo ẹni tó bẹ̀ ti gbégbékúgbé wá bí odò yìí. Torí pé léyè ṣàkọ́kọ́. Tí wọ́n ń wá bẹ́ẹ̀. Kìí ṣe lẹ́ẹ̀kejì. Àwọn àbẹ́lẹ̀ wọn ti ń lé wọn lọ́jọ́ tó ti pẹ́ ni. Àwọn ọmọ ní wọ́n búlọ̀kù lánàá. Èmi mọ́ aláwọ̀ mọ́ búlọ̀kù lánàá. Sẹ́yìn gbogbo àwọn tó fẹ́ máa pàrẹ̀ sí lójú jẹun Ifá ọgbọ́ Olódùmarè ọgbọ́ gbogbo ájú ìgbà fàyà ń gbọ́. Torí ìdí eléyìí. Ẹyọ kan tí ń bẹ láàrin wa náà nù o. Gbogbo ayẹyẹ ẹ̀dá Ọlọ́run ni wá. A sì gbọ́dọ̀ bínú ara wa. Àmọ́ tí ó wà mú jà dání tí ó dìjà. Ẹ mójútó. Báwọn kan bá lè ṣe. Àwọn tí wọ́n ń ṣe yìí náà. Ọkọ yìí ni wọ́n ń jẹ́ kí. Ó ń ṣẹ̀ṣẹ̀ làwọn náà ń pẹ́ra wọn. Wọ́n tún wùwà gan mi lọ pé wọ́n sì ń sọ́sẹ̀sẹ̀ wọ́n sì ń bà wá lójú jẹ́. A sì ń fọ àwọn ọmọdé eléyìí. Ẹ̀yin náà lọ mójútó àárín wọn. Ìjọba dìjà. Kápá náà ni o. Ẹ sọ̀tá. Kèéjì ìṣèjà. Wọ́n bọ odò. Nílọrin. Gbogbo odò tí bá fẹ́ lọrin. Tí bàbá àgbà lókùúta gidi bá ti gbọ́. Ipò wọn bọ́. Bá a ti ṣe yìí. Bẹ́ẹ̀ náà láṣẹ ń bẹ̀ náà. Bí kálukú bá ti wọ bẹ̀. Tí bá ti ń délé láàbò ara. Àbí ń délé ń gbé tiẹ̀. Yóò mọ̀ pé ẹ̀rẹ̀ tó yìí ní jẹ́ náà mà. Torí ìdí eléyìí. Kò síjà. Ẹ mójútó àárín wọn. Ẹ mójútó bẹ́ẹ̀. Odò yẹ èso odò Yemọja. Àdúgbò ní jẹ́ bẹ́ẹ̀. Odò yẹ èso odò téèyàn máa ń bọ̀. Káàsì pé gbàdá tó ti pè ní Yemọja. Àdúgbò ní jẹ́ bẹ́ẹ̀. Ọkọ̀ àdúgbò sì ní yí padà. Nítorí pé gbàdá pé ẹ fẹ́ bọ odò. Àwọn tó sì dàdúgbò náà wọ́n dúró. Àwọn tó sì dàdúgbò ni wọ́n dúró yìí. Torí ìdí eléyìí. Kí kálukú ó ṣe jẹ́. Ọlọ́run wà pẹ̀lú gbogbo wa. Ọlọ́run jẹ́ kárí yín pẹ́. Ọmọ ìlú Yemọja. And first opportunity, àwọn tó ń lọ sàlẹ̀ bẹ̀rẹ̀, àṣìṣẹ́ tẹ́mi gbé lọ́wọ́, àwọn tó jẹ́ babaláwo tí ń bẹ ní Kwara State tí mo sì. Bẹ́ẹ̀ ni mo rẹ̀ ṣe pẹ̀lú àwọn tó jẹ́ ìtẹ̀bí wa dáadáa.
àdẹ̀ tí aláwọ̀ wọn àti sọ pé wọ́n wọlé síbẹ̀ toríjọ́ tí mo rí kíní ẹ̀ ní nẹ́ẹ̀tì ọ̀rọ̀ yẹn jẹ́ bí ìbànújẹ́ fún mi simply because kò sí ẹni nínú gbogbo àtọ́jú ìpátá kò sí ẹni tí mi láti ilẹ̀ báyìí tó fi dé sí Abẹ́òkúta kò dẹ̀ sẹ́ni tí ó jẹ́ ojúlùmọ̀ nínú àtọ́jú tó fẹsẹ̀ múlẹ̀ tí mi ò dámọ̀ ní gbogbo wọn but bí wọ́n ṣe débí lónìí tó sọ pé wọ́n pè mí lé ní pé tó ti wà ní kíní dáa ṣíṣú àti ọdún pé mẹ́gàjì nígbà bó máa bọ̀ wá o in case of in case maybe wọ́n lè lu wá kan àwọn òsì lè lu àwọn kankan gbèsè àti pé wọ́n lu wá kan. o tiẹ̀ ní ṣiṣẹ́ àwa ti pélé yìí láyé àyè láyé. àkọ́kọ́ náà kò sí gbogbo tó bá ti jọ mọ́ nǹkan báyìí Olódùmarè sọ nínú ìgbàgbọ́ tí wà nígbà tí mo rí yín bẹ́ẹ̀ sẹ́ńgbọ́n ẹ̀yìn tí mo rí tí mo jójú lùmọ̀ tí yẹn bá rú nǹkan báwọn tó já burú báwọn lọ́wọ́ yín ló jẹ́ ń sọ̀rọ̀ ẹ wo orí oyè ló kọ mi chantas ni mí ní tí mo mọ̀ dáadáa ni gbogbo adé tí ọmọ ilé wo ni wọ́n kó gidi náà wọ́n wọlé ìgbà wọn wọlé bọ́dún mẹ́ta lọ wọlé wọn sọ pé wọ́n ti wọlé o mo alẹ́ lọ kó gidi náà tí wọ́n bá ń bọ̀ ẹ pè mí nígbà wọn dé àwọn yòókù tí wọ́n ń bọ̀ lẹ́yìn wọ́n bá wọn bẹ́ ń bọ̀ lẹ́yìn wọ́n lànà báyìí kò sáyé àti wọlé mọ́ nígbà táwọn tí ń bọ̀ sáyé náà wọn darí padà bọ̀ wọ́n wá sọ fáwọn ọmọ tí mo ní wọ́n dún bẹ̀ pé àwọn ò jáwọ́ bọ̀dọ̀ mọ́ àbáyé mọ̀jà lọ́mọ nílùú tí ẹ bí àwa sí ni wọn bàbá wọn bọ̀dọ̀ lójú wa ni àwọn òsì ní bọ̀dọ̀ lọ. bàbá yóò bọ̀dọ̀ lójú yìí bàbá tẹ̀lé ọbọ̀dọ̀ ìbàjá rí ìdúkẹ́ bí mi sí mo tẹ̀ bàtọ́ wọn bọ̀ ìbàjá lójú wa àkọ́kọ́ náà mùsùlùmí wọ́n ṣe. àkọ́kọ́ náà máa ẹjẹ́ ń sáré sọ̀rọ̀ kan lórí àbá yìí ní pé bóyá ká má bàa ṣe dán kan wò lára yìí kọ́ má jẹ́ àwa la wá sí ibà yìí nínú ìgbàgbọ́ wa ó ní kúkú dùn pa bẹ́ẹ̀ gẹ̀rùgẹ̀rù ọ̀pọ̀lọpọ̀ oògùn abirú mọ́ gàlẹ́gàlẹ́ oúnjẹ bá ti ní ẹgbẹ́ oògùn tẹ bá ti lórí kèké oníkò ní